ẹni tó mú gbìn tó lọ́wọ́ ẹ̀rọ ìgbín tán mú mọ̀ pé inú omi gbóná lòun ń lọ. Ìyá ń jẹ sí gbogbo yín pariwo pé ó ń jó wàláhì kò jó. Mi mọ nǹkan tó ń ṣe àwa Yorùbá o, bóyá torí pé àwọn kan ti wá sọ̀rọ̀ tó ń rí ilé wọn tán jẹ́ kan délé, tó ń rọrùn tán jẹ́ kó dọ́nà, tó ń jẹ́ kan tokòrókòtò. So bí a ní fairness yẹn fi wà láwọn èèyàn fi lè sọ̀rọ̀ mọ́. Ẹ má bínú, mi mọ bóyá ọ̀dọ̀ tèmi ní sí ayé rọrùn bí tẹ́yìn wà yẹn ní ṣá. Ayé yìí ò rọrùn mọ́. Ara ni wà gbogbo ẹ̀yin tẹ́ pariwo tẹ́lẹ̀ ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi lẹ̀kẹ̀ sídi ọmọ ẹlòmíì. A ti fi lẹ̀kẹ̀ sídi ọmọ wa báyìí. Frustration yẹn pọ̀. Ẹ fura ni ìgbà tí Buhari wà ń bẹ̀ àwọn Fúlàní gan fọkàn balẹ̀ wọ́n ń ṣe tó wù wọ́n ń jayé ọba wọ́n ń jayé àjẹrákábá. Kí ló tí Yorùbá wà ń bẹ̀ tára ní Yorùbá papọ̀ mọ́ Haúsá àti Yíbò. Frustration yẹn ti wà. Owó tẹ́lómi fi máa gba ilé lọ́dún tó fi máa sanwó ilé ọdún ńlá fi ń repo sí mọ́tò pàdé. Owó tájá olówó máa fi jẹun déédéé owó tọ́mọ ẹlòmíì máa fi sanwó school fees ẹni fọdún 2 ìlàjà olówó fi ń jẹun lóṣù kan. Kírétàrá ni wá sáwọn tó lówó nìkan náà máa lówó lọ báyìí, so tálíkà máa tálíkà lọ. Ẹ̀yin lè sàsọ́njò ní ẹ lọ́mọ ní òní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kán fi lẹ̀kẹ̀ sídi ọmọ ẹlòmíì. Wọ́n ti fi lẹ̀kẹ̀ sídi ọmọ wa báyìí o. Ẹ ti wá rí frustration báyìí. Èmi ò bá rọ̀ wá tábàwí tí ò ní dẹjọ́, tábàwí tí ò ní dìjà, tábàwí tí ò ní dápọn. Ẹ jẹ́ practice Yorùbá nation because ó dàbí pé kí ní ti dojúrú everybody ò rójútu ẹ̀ mọ̀. So government tó wà ń tàǹsìn gan mi rò wọ́n mọ kókó bí tó ti wọ́n mọ bí tíjọba yẹn bí tán ti gbà mọ́, wọ́n mọ bí tán bá lọ mọ́, wọ́n mọ bí tán fẹ́ bá dé mọ́. Àti tó ń repo ní 630 naira báyìí. So ó dàbí pé bí dọ́là ṣe wọ́n ìlépo náà wọ́n. Federal government ò ní much problem o because àwọn governors ṣèpò wà. Àwọn governors ẹ̀yin state governor ṣe bẹ́ẹ̀ ti gba tẹ́ fẹ́ gbà ẹ ti gbowó tẹ́ fẹ́ gbà. Ṣó ti wá tó yín ná ṣé a ti satisfy sára ti rọ̀ lù báyìí. Wọ́n yọ subsidy nsìn wọ́n fún yín ní palliative. Ṣé palliative yẹn sáà lè fi recover subsidy tán yọ? Èèyàn mélòó nínú ọmọ Nàìjíríà lọ́wọ́ ẹ̀ ní palliative yẹn dọ́dọ̀ ẹ̀? Ṣùgbọ́n torí nǹkan tẹ́yìn náà ó jẹ ẹ̀yin 36 governors ní state ẹ̀yin náà dẹ̀ fìyà jẹ Nàìjíríà ẹ̀dẹ̀ ń fìyà jẹ state yín. Torí mo believe ẹ̀yin gangan mọ̀ pé kíní yẹn ò lè pay wa but ẹ gbà torí àǹfààní ara yín. Ìyá wa ti bẹ̀rẹ̀ sí ní jẹ wá ń sìn kò wá sí Yorùbá kankan tó lè sọ̀rọ̀ torí wọ́n sì rò pé táwọn bá sọ̀rọ̀ wọ́n á ní sọ tọ́ sí Yorùbá lẹ́nu. Kò sí wá tọ́ sí Yorùbá lẹ́nu sí Yorùbá jẹ́ràn ìyá ni. Àwọn arìnrìnpò ní 600+. Kí ló dé? Ó dáa. Gbogbo ẹ̀yin tẹ́ síwájú ńjọ́ náà lọ́hùn tẹ́ ń gbé flag kiri tẹ́ ní dandan ẹni báyìí náà ṣàgbọ́dọ̀ dìbò fún ẹni tán gbọ́dọ̀ dìbò fún lélẹ̀. Ṣé gbogbo yín ò sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni? Ṣé báyìí ṣe rí ìṣó tẹ́yìn lọ́rùn tẹ́yìn bá tiẹ̀ lówó tádúrà tí yín gbà tẹ́yìn ń jẹ tẹ́ ń mu tẹ́ ń jí tẹ́ ń sùn ní rọrùn tẹ́ ní mọ́tò 3 4 tẹ́yìn wọlé epo tó ń wọlé sàkáǹtì tiyín ó yẹ kẹ́ ẹ ro tàwa mẹ̀kúnnù tá a sùn mọ́ ìjọba. Ó yẹ kẹ́ ẹ wo tàwa tí ara ń nì. Ṣé kò ní ọdún tí gọ́ọ̀mẹ̀ntì ti ń lọ sí gọ́ọ̀mẹ̀ntì is now go to 1 year ẹ wá máa sọ fún wa pé gbàù náà la bẹ̀rẹ̀ ẹ máa sọ fún wa pé ká ṣe sùúrù ẹ máa sọ fún wa pé ká ní sùúrù. Ṣé n tán sọ fún yín lẹ́ ń sọ ni àbẹ́yìn lẹ́ kàn ń rúurú fúnra yín ẹ kàn ń sọ tẹ́nu yín bá. Ẹ wò tí Nàìjíríà ò bá ti níbi tó ń lọ mọ́ ẹ jẹ́ kí Yorùbá practice Yorùbá nation. Èmi ò sọ pé yóò pay wa o ìdẹ̀ sọ pé kò ní pay wa torí ọgbọ́n orí mi ò gbé because mi ò tí witness ẹ̀ rí. Mi ò tí witness Yorùbá nation rí. Ṣùgbọ́n ẹ jẹ́ ká practice ẹ̀. Ok ibi tá à ń lọ nísìnyí ayé yẹn kàn ń ta sí ni. Ẹ wá ló lè ń pọ̀ ẹni fraud ń pọ̀. Tó wá dùn méjì ni pé àwọn tó ń ṣe fraud yìí gangan kì í sẹ́yìn gọ́ọ̀mẹ̀ntì náà fraud àwa ara wa náà ni ó wá ti dẹgbẹ́ ẹja lẹ́jà jẹ́ sanra. Frustration tiẹ̀ ti wá mú everybody débi pé ọmọ ìyá tí wọ́n
bíi tí ọmọ ìyá ẹ̀ wọ́n ti ń track account ara wọn, wọ́n ti wá ń fraud account, wọ́n ti wá ń ṣe tó wù wọ́n ti wá ń jalè àwa sí nínú ìfọ̀kànbalẹ̀ mọ́. ẹ wá láwọn kan ṣe yahoo, ẹ láwọn kan gé orí èèyàn. èmi ò sọ pé nǹkan tó ń ṣe dáa, ṣùgbọ́n ó yẹ kẹ́ mọ̀ pé tí frustration yẹn bá dé stage kan kò sí bí ò ṣe ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀. so kéèsì ẹ wá ti ń dàbí pé òkú tó kú oko la ní òkú dáa, ẹni tó rù ó tún rù tayọ lé. bàbá olódò dẹ kíní yẹn mọ̀ ti rí bákan, odó yẹn mọ̀ ti ń gbọ́ fọ́sẹ́ bíbọ̀dì lẹ́yìn báyìí, yín mọ̀ ti ń ka àmọ́ ti ń ní sọ̀rọ̀. ẹ̀yin àgbààgbà lẹ Yorùbá èdè fura. ẹ̀dúró èló gan ni subsidy gan, èló ibo lẹ yọ sí, kí lẹ fẹ́ fi ṣe? ṣé palliative tẹ fẹ́ fi ṣe náà nìyẹn? ojú ọ̀nà Ọ̀yọ́ sí Ìbàdàn sí express yìí ó ti di kòtò kú, ẹ lọ gbàbẹ̀, ẹ lọ wo Ìbàdàn Lagos road to Abẹ́òkúta, kò sí fọkànbalẹ̀ ń bẹ̀. kí wàá lẹ fowó náà ṣe? ṣebí títí bá tiẹ̀ dáa tán bá ń róúnjẹ kó wọlé ọkàn máa balẹ̀. wọ́n tún pè kan ní Dangote, ẹ̀yin ta sìmẹ́ǹtì ní 520 naira 5,200 naira, ẹnìkan ló wọ́n mọ̀ ta tó ní 3,500. ṣé sìmẹ́ǹtì yàtọ̀ síra wọn ni? àtìgbà tán ti wá pé ó ní 3,500 o, mélòó lẹ rí nílẹ̀ Yorùbá? ṣé sìmẹ́ǹtì 3,500 só ti wọlé Yorùbá ṣàwárí kí ló tí ò generate lọ́dọ̀ wa? tí ò bá lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì inú, ṣé Dangote á fìyà jẹ wá lórí sìmẹ́ǹtì? nígbà tó pé gọ́ọ̀mẹ̀ntì gan fìyà jẹ wá lórí epo, gọ́ọ̀mẹ̀ntì fìyà jẹ wá lórí rice. èyí bọ́dà ẹ̀ sí gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ ń pariwo ẹ dìbò fún Tinubu, gbogbo yín wà láyé. gbogbo ẹ̀yin ohun tíátà náà tẹ̀ ń sáré kí tẹ̀ ń bẹ́kẹ́, gbogbo yín náà wà láyé. ẹ rí nǹkan kan tẹ́ ẹ lè sọ sí i. ẹ ti jẹ dòdò, gbogbo yín ò lè sọ òdodo mọ́. tí frustration yóò bá dọ́dọ̀ tí yín, ṣé kò dọ́dọ̀ ẹbí yín ni? gbogbo ẹ̀yin alágbára Nàìjíríà, tí frustration yóò bá dọ́dọ̀ tí yín, ṣé kò dọ́dọ̀ àwọn ẹbí yín ni? ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run. ó wá hard láti sanwó school fees, ó hard láti lè ra notebook fọmọ school, ó hard láti lè fowó oúnjẹ sílẹ̀ nílé. ọkọ wa ti ń di ọkọ lọ́kọ, ìyàwó ti ń di ìyàwó ńyàwó, ọmọ ti ń dọmọ lọ́mọ. tá a bá ń dodge tẹ́lẹ̀, dodge mọ́ sí. to me, mo support Yorùbá nation, I support Yorùbá nation. ẹ jẹ́ ká practice ẹ̀, because àwọn ọmọ èmi ò mìíràn tẹ́ fẹ́ gbé wá ń sìn, tẹ́ fẹ́ sọ pé ó fẹ́ ṣe Nàìjíríà, pé ó fẹ́ tún ṣe, ta lẹ fẹ́ gbé wá? ṣé Jésù lẹ fẹ́ lọ gbé wá ní àbánàbí àbífá? Ọ̀rúnmìlà lẹ fẹ́ gbé wá àbí Jésù Kristi àbánàbí Muhammad tó fẹ́ bá wa ṣe báyìí? Haúsá ti ṣe kò rí ṣe, Yíbò ti ṣe kò rí ṣe, Yorùbá náà ló tún ṣe yìí láyé ìjọba tàì. ìnira yẹn kò dáa but kíní yẹn ṣe hàn sí mi gbangba pé àwọn aṣíwájú Yorùbá tí wọ́n support Yorùbá nation, definitely ìjẹkújẹ tó ń jẹ níbi àjọṣepọ̀ Nàìjíríà wàláì ni ò jẹ́ kán support. torí mo believe pé tó bá yẹ pé frustration yìí dọ́dọ̀ wọn, tára bá ní wọn bára ṣe ń ní wá yìí, mo mọ̀ pé wọ́n á ti create Yorùbá nation pé ok yóò dáa kò dá, ẹja practice ẹ̀. a mọ̀ pé tábà ti lọ kò ṣeé padà mọ́, but ẹja practice ẹ̀. ṣé kò pé iwájú sọfánẹ́ẹ̀sì yìí lọ ni? kò sí fọkànbalẹ̀ náà, gbogbo yín dẹ̀ mọ̀. so tẹ́yìn bá wá ń lùlù bámúbámú mo yó, ẹ̀yin ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan, ẹni débi bá ń pa máa sọ ọ́. ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀, ẹ̀yin celeb, time tẹ́ lè jáde ní kálukú wa náà mọ price tá à ń repo ní Nàìjíríà lénìí, kálukú wa mọ price tá à ń ra rice, kálukú wa mọ price tá à ń ra cement, a mọ price tá à ń ra cement àbẹ́ mọ̀. ẹni tó lè kọ́lé ń sè mojú ara ẹ̀, èyí tó hàn nìyẹn tó so gbogbo wa pọ̀. àtúnṣàbí petrol nísìn, àṣàṣìbí gas, ṣé mi tán star gas nísìn, gas is now going to 1,000 naira per kg. èwo lẹ wá fẹ́ sọ pé ẹ fi ṣèdẹ̀rùn fún wa
lórí pé ẹ yọ subsidy lórí epo. Ẹ wá sọ gbogbo ẹ̀ di nira. Ẹ̀yin gọ́fúnà, ẹ wá gba palliative, ẹ gba ẹ̀dá sápò, ẹ fúnyàn péréte, ẹ fi tù wọ́n lójú. Ó dáa. Ọ̀pọ̀ nínú yín ló ń ṣe tẹ̀nà àkọ́kọ́ lọ́wọ́ tó tún máa ṣẹlẹ̀ kejì. Kí wá láǹfààní palliative tẹ́ gbà? Kí láǹfààní subsidy tẹ́ yọ? Ẹ̀yin tẹ́ fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn, ẹ ti kọ́kọ́ sí ẹnu bodè, ẹ jẹ́ kó oúnjẹ kọ́kọ́ wọlé. Tó oúnjẹ bá wọlé tó reserve ẹ̀, ẹ ti padà, ẹ bẹ̀rẹ̀ processing yín. Mi ò believe pé nǹkan rere kankan lè ti Késárì ọdún 4 yín jáde. I can't believe. Because bẹ́ẹ̀ sọ́ngbà ti Buhari náà ni. Bẹ́ẹ̀ sì sọ náà nìyẹn. Tá a fi jìyà ọdún 8. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Èló gan ni subsidy? Agbọ́pọ̀ àrèpo ní ìgbà tẹ́mi gbọ́n ju tó ń ṣe ìrèpo, bóyá tẹ́mi gangan tó dára epo fúnra mi, epo is 11 naira. A then leave. Kó tó di pé ó di 22 naira. Kó tó fún fẹ̀rẹ̀ kó tó di 80 naira. Bí ìgbà táyé máa parẹ́ ni. Bó tó máa dùn mí pẹ̀lú wa ni pé àwa máa pé kásá ti ń rí pé níta bá ti ń rí òwọ́n. Ẹ̀yin kan dẹ̀ súnmọ́ ìjọba yìí tẹ́ lè takú gọ́fmẹ̀ntì tí wọ́n á fi mọ̀ para ni wá. Ẹ jẹ́ mọ́ kí ẹ sọ̀rọ̀. Torí pé ẹ̀yin rówó fi sáyé yẹn. Ẹ yẹ kẹ́ ro tàwa tá rówó fi sáyé yẹn. Tẹ́yin bá ń rówó àwa kan wà tá rówó fi ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ pariwo káàkiri mọ̀ lódò dẹ́ni o. Ẹ̀yin náà wo ti ń ṣẹlẹ̀ ńsìn. A máa dìbò, a máa wọlé, a máa rìn ká àti rìn báyìí. Ẹ dẹ̀ fi rìn sí tẹ́lẹ̀, ṣé ẹ sọ pé a máa rìn? Ẹ sọ pé a máa rìn. Ẹ lá máa dìbò, a máa wọlé. Ipò máa wálẹ̀ ni. A gbọ́ pé sí náírà lẹ̀, à ń ná méjèèjì papọ̀. Àti Tẹ̀mẹ́fẹ̀lẹ̀ àti ti Buhari, a rí pé méjèèjì là ń ná papọ̀. Okay. Kí la fẹ́ fi rà? Tó bá wà, kí la fẹ́ fi rà? Owó yẹn èlò ni. So tó ra nǹkan tá fẹ́ rà. Please, my people, let's support Yoruba nation. Let's support Yoruba nation. Ẹ jẹ́ ká pa ẹni tí wọ́n pa àkọ́kọ́ ẹni tí ó kù. Kí ló dé? Kí ni nísìn? Olówó tá ń tẹ̀lé tá yó tá bá padà lẹ́yìn ẹbí ò lè pa ni. Wàhálà yẹn ti pọ̀ jù náà. Tọ́mọ yín bá fẹ́ ṣe iṣẹ́ ìjọba kan sìn tí ò bá lọ́mọ lóṣèlú, politics náà máa fi gbà yẹn síbẹ̀. Ṣé gbogbo yẹn ló máa ṣe politics? Ṣé gbogbo yẹn ní politician? Àbí gbogbo yẹn ló súnmọ́ politician? Àbí politician tó pé tó bá dìbò lágbólé yín tán gan sìn tó pé tó bá ti dórí ipò kò sáǹfààní kankan tẹ́ lè jẹ́ lára ẹ̀. Ṣé ẹ máa rí ni? Ṣé ẹ máa rí wọn ni? Ṣé ẹ máa pe nọ́mbà wọn sọ máa gbé ni? Ṣé bá mẹ́sẹ̀jì wọn ṣé wọn ó dáhùn ni? Àbí àìmọye irú wọn tá a nílẹ̀gbẹ̀ẹ́ tá a fẹ́ jàǹfààní fáwọn ọmọ tá a bí nínú tá a rí gbà. Ibi girlfriend ló ń fún gbogbo slot orí ibú tán gbà síbi girlfriend wọn náà ń fún. Ọba tá ń tẹ̀lé tá yó ni tá bá padà lẹ́yìn ẹbí ò lè pa ni. Better than kẹ́ fọ́ gbogbo ẹ̀ lójú. Ẹ jẹ́ ká Hausa lọ tiẹ̀ kí Igbo lọ tiẹ̀. Mo tẹ̀lé tí mo tó ń bá yín lẹ́rù ẹ ti ò pé tán bá fọ́ọ̀mù Yorùbá nation ẹ lè sí níwájú ẹ yẹlẹ́ níwájú. Ṣé ẹ yẹlẹ́ níwájú ni gbogbo ẹ̀yin tẹ́ wọn wájú sìn? Ẹ yẹlẹ́ níwájú náà. Ẹ̀yin tó yẹ kẹ́ lọ tò sẹ́yìn. Ẹlòmíì ò lè dá family house wọn tò. Ẹ̀yin aláyé bàjẹ́ yìí. Ẹ wá fara ni wá. Kò wá sẹ́nì kankan tá a tẹ̀lé sọ pé eléyìí bẹ́tà. Ẹ̀dẹ̀ jẹ́ mọ́ńkì ẹ̀yin tẹ́ súnmọ́ wọn ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀. Ṣé ilẹ̀ ń bá wa ní iṣẹ́ ọwọ́ tí wà là wá ń jẹ náà? Àrà tó bá wù yín ni ẹ dá o. Àrà tó bá wù yín òun ni kẹ́ ẹ dá. To me, mo support Yoruba nation. Mo support ẹ̀. Àrà tó bá wù yín ẹ dá. Ẹ dá. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà bẹ́ẹ̀ gbé ẹnìkan jù sẹ́wọ̀n tẹ́ẹ̀ gbé ẹnìkan jù sátìmọ́lé wàhálà àtìmọ́lé ní gbogbo wa wà. Àpọ́ndùn ni ẹ lọ mú lágbájá ẹ lọ mú tàmọ̀dọ̀ ewu náà ló sùn gbádùn léèrè tẹ́lẹ̀. Sásùn gbádùn ni kò sí gbádùn. Frustration yẹn ti pọ̀ ju serviceness ń dá yín láàmú ìmọ̀tara ẹni nìkan ni. Lórílẹ̀-èdè tá a wà yìí bẹ́ẹ̀ mo ti rí tẹ́nìkan ẹyọ ẹnìkan péré yóò dẹ̀ ní mọ́tò 19.
ọ̀tọ̀ létí last born ó gbé jáde, ọ̀tọ̀ létí kúkú ọlọ́ọ̀fẹ́ ra nǹkan lọ́jà. Ẹnìkan dẹ̀ ní ẹyọ kan kò lè ra epo sí. Àwa ń ra epo mẹ́ńsìn, epo tá à ń rà sí mẹ́ńsìn gbà kan, àwa ń rà sínú mọ́tò. À ń ra epo 3,000, epo 4,000. Bó la fẹ́ gbé lọ? Bó la fẹ́ gbé epo 3,000 lọ? Bó la fẹ́ gbé epo 5,000 lọ? Tó bá fẹ́ ní pé mo fẹ́ travel nísìnyí, kó kàn fẹ́ lọ Ìbàdàn, kó kàn fẹ́ lọ sọ́yọ̀ lásán, wàá ra epo 20,000 naira. Fáwọn mọ́tò kéékèèké yẹn ni tó jẹ́ 4 plug. Tó bá ń lo 6 plug, ayé ẹ ti bá ẹ. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ adẹ̀ra ráìsì ní 5,000 plus. Àbí 40 something go to 50,000. Ara ráìsì ní go to 50,000 plus. Ráìsì. Ẹ̀yin pípù yẹ dájú o. Ẹ̀yin pípù yẹ dájú. Ẹ̀yin náà dẹ̀ lọ́mọ ẹ níyàwó. Ó dáa. Kí ló dé ń fara ni wá? Tẹ́ bá find the solution sí, ọ̀kẹ́ padà sí Yorùbá nation. Tó bá kù ìṣẹ́jú kan tẹ́ jáde láyé, ìnira lẹ́ẹ̀fì ló gbogbo tẹ́ lò láyé. Ìnira lẹ́ẹ̀fì ló, ìfòòró lẹ́ẹ̀fì lò. Kí ló dé? Tá bá gbàṣẹ 70,000 naira. Ilé epo la máa fi sìn. Nígbà tẹ́ bá gbàṣẹ 70,000, tẹ́ ń lọ repo 50,000. Ẹni tí ó fọ́n 70 gan, ọmọ bíi tí ó pè ọ lọ. Wọ́n á lò wá bí abọ́ dáná. Mọ́tò abàjẹ́ àní lè túnṣe. Road safety ó máa gbé táyà, extra táyà ti jẹ. Extra táyà ò ní jẹ. Odidi táyà gan sí kò yẹ kó jẹ ni. Nígbà tá a bá ti fi gbogbo owó repo tán, ẹ máa gbé ìwé mọ́tò ti díù, driver license ti díù, igbá ti díù, àwo ti díù. Wọn ò ra panápaná, wọn ò ra triangle kọ square ni. Ẹ̀yin officers, ẹ mọ̀ tẹ́ ẹ máa mú wá sí lérò yìí lásìkò tá a wà yìí. Ẹ mọ̀ nǹkan tẹ́ ẹ máa mú wá sí. Ẹ mọ̀ jẹ́ ó jẹ́ pé àwọ̀ ara fúnra ara la máa kanra mọ́ra wa. Kí ló ṣẹlẹ̀? Ẹ wá rí different òkú, kálukú wá ń commit suicide. Wọ́n lọ kó sódò, wọ́n lọ pokùnso, wọ́n lọ so nǹkan mọ́ra wọn lọ́rùn. Nígbà tí ó sì fọkàn balẹ̀, ọkọ ti dọkọ, ọlọ́kọ ìyàwó ti dìyàwó ń yàwó. Ẹ̀yin dẹ̀ ń live, ẹ̀ ń jí, ẹ̀ ń jẹun. Oúnjẹ yẹn ló máa pa yín. Wàláì, oúnjẹ ni ó pa yín lọ́la tàbátí àdá. Mo sáré pé gbogbo àwọn aṣáájú Yorùbá yẹn wọ́n support Yorùbá ni àti sórí ìjẹkújẹ tó ń jẹ ni. Ẹ wá ń lùlù bámú mo yó. Ẹ mọ̀ pé bí ń pẹ́ mọ́ ẹnìkọ̀ọ̀kan. Náírà wa ti wá dìgbà síwọ́. Tí wọ́n bá bọ́ ẹ ní $5 nísìn, ọmọ dùnú gbígbà wọ́n bọ́ 5 million ní. Èlé ní $5. Tẹ́ bá ṣẹ́ sí Nàìjíríà mọ́ ni. Ẹ mọ̀ tó jẹ́. Kàn búyàn 500,000 nísìn gbígbà àwọn òbọn lówó ni. Nígbà tí ilé ọba ìṣòwò ti tán. Ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ má fara ni wá mọ́. Ẹ má fi ara ni wá mọ́. Ẹ dá wa padà sí Yorùbá nation. Ẹ já máa lọ Yorùbá nation. Tá bá tiẹ̀ wá débẹ̀, tó bá yẹ pé ńgbà náà ìjàmbá wa ń jẹ wá accepted. Ìbá ti jọ mọ̀ pé population Nàìjíríà tó pọ̀ jù, bóyá ní ọ̀jágbára yẹn ọ̀ka wa. Kálukú ọmọ jẹ dúkìá tó bá ní. Kálukú mọ jẹ àìmọye àwọn tí population wọn àwọn tájọ wà láfíríkà tí population wọn tó pọ̀ ju tiwa lọ tó ń dẹ̀ live comfortable. Àmì countries tó yẹ pé population wọn ju tiwa lọ tó ń dẹ̀ live comfortable. Kò sí ní tẹ́ fẹ́ ṣe tásíwájú tá bá ti lè lack àsíwájú, ẹ ti lack many things. Èmi ò mọ̀ tá lè fẹ́ lọ gbé wá, ọyẹ ẹ̀sẹ̀ tẹ́ fẹ́ lọ gbé wá nísìn. Ta ni? Wọ́n ní jò ní 1983 Buhari ṣe dáadáa tó bá padà dé ìdí àgbọn ni òjò ọráyè kìnnì kan ni òjò ọráyè ṣe ìdí ọ̀pẹ lọ́bọ̀ bẹ́ẹ̀. Ìdí ọ̀pẹ lọ́bọ̀ bẹ́ẹ̀. Àbígbà tí bàbá Ọbásanjọ́ bọ̀ bẹ́ẹ̀ gbà yẹn kí wọ́n ti approve Ọ̀yọ́ State Road to Kwara State Express. Ìgbà yẹn kí wọ́n ti approve ẹ̀. Ṣé wọ́n parí Ọ̀yọ́ State dò ní àárọ̀ ẹ̀? Mọ̀ bó ṣe jẹ́ ń sẹ́ ẹ lọ gbàbẹ̀. Ẹ lọ gbàbẹ̀ kẹ́ ẹ wo hours tẹ́ máa fi rin Ìbàdàn sí Ọ̀yọ́. Interstate sá ni láti Ọmíàdì lọ sí Ogun State. Ẹ lọ wo ọ̀nà yẹn. Ẹ lọ wo lẹ́yìn Lagos Road nìkan ló jẹ́ gọ́ọ̀mẹ̀ntì lógún nílẹ̀ Yorùbá àti róòdù lọrin Kwara State ọ̀tán
gbogbo ìlú yòókù kò sí kankan. Ẹ lọ wo gbogbo Ogun State wọn ní títì, níbi Ogun State ti ẹ̀ worst àfi nígbà táwọn ò tiẹ̀ ní gọ́fúnà bẹ́ẹ̀. Ẹ̀dẹ̀ ń jókòó, ẹ̀dẹ̀ ń jí, ẹ̀dẹ̀ ń sùn. Ẹ ti ẹ̀jẹ̀ Akínṣẹ́yìn Mákindé lọ́yọ̀. Ogun State is too worst àfi nígbà táwọn ní gọ́fúnmẹ́ntì ń bẹ̀ yẹn. Ẹ wọnú Ìkòròdú lọ kẹ́ gbabẹ̀ lọ àwọn ọ̀nà kan tó lọ já sí ọ̀nà Ìjẹ̀bú yẹn. Tẹ bá sá ti ń lọ ẹ sáwọ àwọn báàgì sakasaka tó pọ̀ ẹ kó dà sẹ́yìn ọkọ̀ torí ẹ kó mọ́tò yín pàtì délé ni. Wọ́n lè fowó tẹ̀ ń gbà ṣe tẹ wá ń fara ni wá. Ṣebí tọ́nà bá da ẹ bá gbé orí ibi gbóúnjẹ gidi wọlé. Bẹ́ẹ̀ ṣe gbogbo ẹ̀ ní túlẹ̀ kẹ́ẹ̀kan tí